bí ewé bá ń bọ̀ ewé àjùbálẹ̀ àìbọ̀ ewé àjùbálẹ̀ ìbà ẹ̀yin àgbà ẹ̀jẹ̀ ìrì tèmi ṣe kíre mi kárí ayé. Ewé bá ń bọ̀ ewé àjùbálẹ̀ àìbọ̀ ewé àjùbálẹ̀ ìbà ẹ̀yin àgbà ẹ̀jẹ̀ ìrì tèmi ṣe. Mojúbà ọlọ́jọ́ òní mojúbà kìbà ṣe mo ṣe bàgbà tó wà níjókòó mojúbà fólúwo mojúbà fólùbọ̀nà ìbà jáwéjáwé tó kọ́kọ́ jáwé àmọ́ sáyé náà á gbé mojúbà kìbà ṣe àní ẹjẹ́ èkó èmi ó ẹ bá mi ṣe ipá mi ọ̀ka ni ọmọ ṣe bọ́lá o ọjẹ́ làdé mojúbà kìbà mi ṣe ọmọ níyàn olùrẹ̀mbí ọmọ ọdún tí mo mú kò ní ọjẹ́ kó ọmọdé kan bí ọlálọ́mí tí dé níbẹ̀ ni mo kí ọlálọ́mí lòwò láre máa bí tújà agbádá ìjàkadì yìí lórúurú tọ̀fà ọ̀rọ̀ alámí o ìyẹ̀rọ kí tí mo rí tí mo dá sànà ńlá fà ẹ̀rú tí mo rí tí mo dá sànà ńlá dé ọ̀rọ̀ alámí o ìyẹ̀rọ kí mo jẹ́ káàdì ó tilẹ̀ lábẹ́ àmì àdùnníwálé ilé làwọ̀ yẹbi lọ́lú olóòótọ́ etí ọmọ ẹ̀fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dógún alọ́nìfọ́ ẹ̀dígídẹ́rù ọ̀gùn àrẹ̀mẹ̀ ìgbélé nígbèyí ògbélé ìgbàlódé gbélé lọ nígbòyí òsínmi ògùn yẹbi lọ́lú àkúyà kàtà bẹ́yẹ̀ ẹ̀sọ́kò yìí tó kú bẹ́ẹ̀ ní ìfòòrì ìkòyí ọgọ́ni ní kó ọmọ ti gbọ́ ọkòyí ọgọ́ni lọ́nà mọ́ọ̀dọ̀ ìkòyí tó bá nílé òkìtì mọ́dé lẹ́ẹ̀tútù àtẹ̀tẹ̀kọ̀ yìí tí mo rẹ́rìn lọ ọkọ̀ kú lójú ọmọ yẹn bí olú tí mo mọ́dé nílé tí ìtajú ọdẹ ìní àti fún yìí o ìní àti wọn bá a kò nílì ọmọ olùkọ́ sáàkì èjìjì sẹ́nà dẹ̀dẹ̀dẹ̀ olóòlà sí ìfẹ̀jẹ̀wẹ̀ ìní àti wọn bá a yàn olùbàgé ọmọ olè ló ṣe ọmọ òkè ọkọ̀ tí a lọ fún ẹ̀dìdẹ̀ wá lọ́wọ́ ìyá láti ìyá yí orí òun ọmọ ojú ọ̀rẹ́ ọjọ́ ìtẹ̀ ẹ̀kọ́ yìí ìrọ̀jẹ́ ojú omi ọba òkò omi ọba ọba àtò ìyá àgbẹ̀ kí ni kárí mú bọ́dún kí ni kárí mú bọ́ọ̀bà mú bọ́ọ̀dún kí ni kárí mú bàjàgùn tẹ́lẹ̀ ojú òkun ìyá àgbẹ̀ wọn mo lọ láti sọ́kẹ́kẹ́ o mo lọ láti bàbàjà ìmọ̀ lọ láti kàtẹ́lẹ̀wọ́ ibi wo tí wọ́n bá là lọ́wọ́ mi mo lùgbọ́ sáà sí ìdíjì sẹ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ́ olóòlà sí ìdẹ̀gbẹ̀rẹ̀ àdùnníwálé ilé làwọ̀ ọmọ láyọ̀ kú kọ́ sáàtì ọ̀dàrún pẹ́pẹ́ mọ̀múrẹ́ kéde ọ̀bá tutù lókè èmòdò ìyá bàrúkọ ìwọ́n láwọn mẹ́kúnkú bàbá bàrúkú ìwọ́n láwọn ọmọwé ẹgbà ìkòkò ọbẹ̀ lọ́dà ní ìrùkì ni wọ́n hu bí ajá ni wọ́n hu bí ẹranko tàbí o. Eléńté foríjì mi foríjì yá mi. Ọ̀jẹ̀ kálú foríjì mi foríjì yá mi. Eléńté mọ́ra ọjà. Ọmọ ahẹ́rẹ́ kọ́lé ni wọ́n fi ìdìbò kú. Àgbàyìn kọ́lé wọ́n fi ìdìbò ọ̀sán. Bàbá mi kọ́lé wọ́n fi ìdìbò kú. Ènìyàn pẹ̀ lọ́mọ òkú àyíké o. Eléńté mọ́ra ọjà. Kẹ́lẹ́ ojú ogun. Bàbá mi ò kò mọ́ ààrẹ bí àdìgbò. Òkò pẹ̀lú ewu bí ọmọ èdè tàbí lógún. Ọmọ owó òjé mọ́kò lòdì yìí. Ìwòkò jẹ́ mọ́mọ́ kò lọ́jà. Òkò kàmú kéré. Bàbá tó ní yí. Kórogún lè mọ́ ọ̀bùrẹ̀. Òkò kàmú kórogún lè mọ́ ọ̀bùrẹ̀ tọ́jú. Kẹ́lẹ́ ojú ogun ní sẹ́ máa díbọ̀rọ̀ tó ti dàgbà bọ̀. Òkò mọ́ tẹ́lẹ̀ yìí. Ìbátẹ́ni
Ọmọ ìyàwó ológun, tí ọba tó ní ẹ̀fọ́ bẹ́ẹ̀ ni kú ológun.